orúkọ tèmi ni Aláyélúwà ọba amòfin Owólabí Saheed Momson Mábùdẹ̀jẹ́ Adúlójú 3 di Àbọ̀wá of Àgbọ̀wá Ìkòsì, Lagos State. Tí àwa ṣe lénìí ó dàbí ọ̀rọ̀ Yorùbá tán ní odò tó bá gbàgbé orísun ẹ̀ gbígbẹ ló máa gbẹ. Àwa mọ Ìjẹ̀bú ń bí ní orísun wa. Nítòótọ́ ìlú Èkó la dádé sí, ṣùgbọ́n a mọ̀ pé orísun wa Ìjẹ̀bú Òde, Ìjẹ̀bú ń bí ni. Tí bàbá wa Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà tó ń ṣe olórí gbogbo wa ní Akilẹ̀ Ìjẹ̀bú, ìyẹn ló mú wa wá gbé ìmọ̀ pọ̀ wípé ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́. Ìyẹn ló jẹ́ ká wá kóra wa jọ, ká wá kí bàbá wa sílé lẹ́nu. Àdẹ̀ ń gbà ní àdúrà wípé wọ́n ní ẹlẹ́dẹ̀ tó ń tọ́mú ẹ̀ wọ́n jọ máa ń pàfọ́ ni. Bàbá pẹ̀lú wa a jọ máa pàfọ́ owó, a máa pàfọ́ ọmọ, a máa pàfọ́ àlàáfíà. Ikú ò ní pa bàbá báyìí fún wa, nítorí pé irú wọn ó ṣọ̀wọ́n nílùú Nàìjíríà. 63 years on the throne, bá a wà sábà o. Àwa dẹ̀ ń gbà ní àdúrà, gbogbo ọjọ́ bá ṣe ń gbàdúrà fún ìlú tiwa là ń gbàdúrà fún gbogbo Akilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀, torí tó bá bọ́jú ó bá mú ni. Dáadáa ló dẹ̀ máa ṣẹlẹ̀ ní Akilẹ̀ Ìjẹ̀bú. Ìlú tèmi ti wá Àgbọ̀wá Ìkòsì, dáadáa ló máa ṣẹlẹ̀ ńbẹ̀. Gbogbo àwọn táwa jọ wá láti Èkó lápapọ̀, dáadáa oríire ló máa ṣẹlẹ̀ níbi tá a ti wá. Tó gbé wa wá síbí nìyẹn o. Inú wa dẹ̀ dùn pé a bá bàbá, a bá olórí lálàáfíà. Wọ́n tún fi àkókò yìí mo tún fi ń gbàdúrà fún olórí, torí iṣẹ́ ribiribi náà ń ṣe fún bàbá wa, torí pé àgbà ti dé. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan olórí ló máa bá wọn ṣe kínní. So olórí náà á pẹ́ fún wa. Àwọn ọmọ wọn wọ́n á yàn, wọ́n á yanjú. Gbogbo oore tó wà nílé ayé tí Ọlọ́run ṣe fẹ́ dá, Ọlọ́run á bá mi ṣe fún àwọn ọmọ wọn. A ṣe fẹ́ yín náà, a ṣe fún ìdílé yín. Rere á kàn yín, aburú á jìnnà sí yín. Gbogbo tẹ́ fẹ́ ń dáadáa Ọlọ́run á ṣe fún yín. Èyí tẹ́ fẹ́ á jìnnà sí yín. Ìlú Ògùn State kò ní dàrú. Ìgbéga ló máa ṣẹlẹ̀ lógùn State. Nílùú Èkó lápapọ̀ ìgbéga ló máa ṣẹlẹ̀ ńbẹ̀. Àwájọ láṣẹ pẹ́pẹ́pẹ́pẹ́, torí wọ́n ní pẹ́pẹ́pẹ́ òun lòun ṣe ilé arọ́. Bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ ṣé ìyá mi, ẹ ṣé mo dúpẹ́.